ẹ̀yin tèmi ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣé àlàáfíà lẹ́wà, ṣé àlàáfíà làbá yín, ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ ó kú ti mọ̀ wá lórí ètò wa níbí wípé ìròyìn lọ́lọ́kan òjọ̀kan nípa àwọn òṣèré wa lọ́tùn lósì, àwọn òṣèrékùnrin wa àti àwọn òṣèrébìnrin wa, àwọn níòsì nípa wọn tó bá ti ń lọ lọ́tùn lósì. Ẹ ti kúkú mọ̀ wá wípé òun ni a máa mú wá fún yín lórí ètò wa níbí yìí. Lẹ́nìí a tún ti ṣe bí a ṣe máa ń ṣe lójoojúmọ́, a tún ti mú ìròyìn kan gbòógì, a tún ti mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ gbìyànjú láti tẹ subscribe button tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí. Ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Ìdùmarè. Ìjìnlẹ̀ ọmọ Yorùbá lórúkọ tèmi, èmi sì ni atọ́kùn ètò yìí. Ẹ̀yin èèyàn wa, ìròyìn tí a mú wá fún yín lẹ́nìí, ìròyìn nípa arábìnrin Lizzy Anjorin àti arákùnrin kan tí a mọ̀ sí Saheed Osupa. Mo mọ̀ wípé gbogbo yín lẹ mọ̀ Saheed Osupa, gbogbo yín sì lẹ mọ̀ Lizzy Anjorin. Lizzy Anjorin ló gbé jáde lórí ìtàkùn ayélujára rẹ̀ lánàá lórí live rẹ̀. Níbẹ̀ ló ti ṣe àwọn fídíò kọ̀ọ̀kan fún Saheed Osupa. A kò mọ̀ nǹkan tí ó fa gbọ́nmìsì omi ò tó lẹ́rìn àwọn méjèèjì, ṣùgbọ́n Lizzy Anjorin ló ti jáde wá sọ̀rọ̀ báyìí o. Ó sọ̀rọ̀ wípé ó ní Òṣùpá wípé arákùnrin ọ̀hún ó ti àrẹ́sìtì òun rí tí ó gbé òun lọ sí Ìlọrin. Ìlú Ìlọrin ni Lizzy Anjorin sọ wípé arákùnrin Òṣùpá Saheed tí ó ń kọ fújì ó gbé òun lọ ní ìgbà kan lọ́hùn-ún ní ọdún díẹ̀ sẹ́yìn. Arábìnrin yìí ó tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ó ní wípé Òṣùpá Saheed wípé ṣé bí ó ṣe àrẹ́sìtì òun tí wọ́n dìtẹ́nì òun ní fún ọjọ́ díẹ̀, ó ní kí ló dà fún un, ó ní kò dà kankan. Ẹ̀yin èèyàn wa, àwọn ọ̀rọ̀ tí Lizzy Anjorin tí ó sọ nìyí, àti wípé a ò tún mọ̀ nǹkan tí ó fa ìjà àwọn méjèèjì yìí. Lizzy Anjorin ó ṣàtijáde wá sọ̀rọ̀ nípa Saheed Osupa, ó dàgé rẹ̀, ṣùgbọ́n nínú ọ̀rọ̀ rẹ̀ náà Lizzy Anjorin tún sọ wípé ó ní ẹ̀gbọ́n òun ò lè bínú sí King Saheed Osupa, ó ní òun ò lè bínú sí ó ní ẹ̀gbọ́n òun tí òun lè fi yangàn ni fún gbogbo ènìyàn wípé ẹ̀gbọ́n òun rèé. Ẹ̀yin èèyàn wa, ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé, àti wípé kílẹ̀ lérò nípa ọ̀rọ̀ yìí, àti wípé tí ẹ bá tún mọ̀ nǹkan tí ó fa ìjà àwọn méjèèjì, ẹ jẹ́ ká mọ̀ ní comment section kí a lè sọ̀rọ̀ lórí rẹ̀, ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀. Lónìí ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé lẹ́ẹ̀kan sí ire lójú gbogbo ọmọ àrí ó tún di ọjọ́ míì, ọjọ́ rẹ̀. Ẹ má ṣe gbàgbé láti tẹ subscribe button kí ẹ tún máa lọ. Ó dìgbà.